happen ṣẹlẹ̀ happen. Ṣé lóòótọ́ ni DSS arrest Mufty wo? Ṣé lóòótọ́ ni DSS arrest Mufty wo torí a rí ní online? Ṣùgbọ́n another video tún jáde kí tó wá gbé video tó jáde wọlé fún yín. Ohun tá kọ́kọ́ rí ní online ní òru àná ní alẹ́ àná ó ní pé DSS arrest Ọ̀ṣun-based Islamic leader Sheikh Daudu Imran Molasan over pro-Palestine protest. Bashiri ní online ní àná nìyẹn. The Department of State Services has arrested an Osun state-based Islamic cleric, Sheikh Daudu Imran Molasan, following a pro-Palestine protest held in the state, according to Western Post. Èmi ò mọ orúkọ yẹn Molasan ẹ bá la ṣe fi ọmọ abá ẹ àdé ọmọ Molasan yẹn kó jẹ́ ọmọ lásán torí èmi ò mọ bó ṣe fẹ́ pronounce yẹn. Sheikh Molasan, who leads the Islamic group Tawunu Muslimin, was taken into custody after a video surfaced online showing him and his followers calling for the liberation of Palestine, which is under Israel occupation. The footage, which featured members of the group waving Palestine flags, quickly went viral and triggered widespread debate on social media. The protest raised security concerns among members of the public, especially given Tawunu Muslims' history of organizing similar demonstrations in support of Palestine, including one held in 2018. The group describes itself as committed to Islamic teaching and advocacy for Muslim causes globally. Lọ́rọ̀ kan ṣá, ohun tá a rí ní online ní alẹ́ àná, ó ní wípé DSS wọ́n ti lọ arrest Mufty wo. Wọ́n ti gbé lọ sọ́dọ̀ wọn láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò based on the video tí gbogbo media tí wọ́n gbé káàkiri níbi tó ti ń sọ free Palestine tó ti ń kọ́ àwọn ọmọ ní jihadist. Yes. Ṣùgbọ́n ohun tá a rí online nìyẹn. Ṣùgbọ́n ṣàdédé ni fídíò kan jáde lẹ́ni báyìí mi mọ̀ bóyá ẹ ti rí. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Mufty wo fúnra lára ẹ̀ òun ló ṣàlàyé nínú fídíò yìí. Ẹ já wá gbọ́ nǹkan tó sọ. Àwùjọ láàmì ṣètò ìṣúná àmọ́ èmi wò pé kò ní ìdí àwọn èèyàn sáà ń sọ pé ká bó ṣe fídíò 2 minutes bó ṣe fídíò 2 minutes 2 minutes náà rí o ẹni kọ arrest wa o wọ́n ní DSS ọ̀rẹ́ wa ní DSS o fídíò tí ó jáde rally solidarity rally tá a ṣe fún Palestine lánàá kò sí tí DSS ọmọ ń bẹ kò sí tí ọlọ́pàá ọmọ ń bẹ kò sí tí táwọn èèyàn ọmọ ń bẹ. And then láti bí àná náà ni àtijọ́ sọ̀rọ̀ láwọn ẹ̀ka àwọn tí ń bẹ local government ń bí. So ọ̀rọ̀ arrest àwọn tí wọ́n ń lérò burú tí wọ́n rò bẹ́yà tó bá arrest yẹn gan ṣé aburú ni lórí ojú ọ̀nà Ọlọ́run ká tó ń bèèrè pé irọ́ ni ẹni kan arrest wa èmi fẹ́ sùn ni mi ní kò ní ìdí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ìṣẹ́jú bíi mélòó kan sọ pé àní ò ní ìdí ibẹ̀ ti lọ àti ní káwọn èèyàn ó dìbọ́ǹkẹ̀ kí wọ́n gbé sórí péèjì wa wọ́n dẹ̀ ti gbé sórí péèjì wa wọ́n ń gbà tí àwọn afáwà kọ̀ọ̀kan náà tó wá dá sí pé àní káwọn èèyàn lè mọ̀ pé lórí ẹ̀yìn tẹ́ ń lérò aburú àtàwọn wọ̀yẹ́múkúrú náà wọ̀yẹ́múkúrú lọ wallahu khairul makirin wọn arrest wa o ọ̀rẹ́ làwa àti agbófinró àtọlọ́pàá o especially DSS àjọ against anything tó bá lè ba Nàìjíríà jẹ́ ni àwa náà tẹ̀sí rí àjọ ní Nàìjíríà ni ẹ̀yin èèyàn wa àwọn tó fẹ́ máa ba Nàìjíríà security ló kọjẹ́ àbí tó fẹ́ fi dá wàhálà alẹ́ àwa rí o secretary àti tààrùn làwà ìwọ wò ó gbogbo ẹgbẹ́ fídíò lọ jẹ́ ó rí o secretary àti tààrùn làwà ibi tí mo ti ṣe fídíò tá a wí náà rí o mọ́sálásí wa rí o gbé lọ́nà mọ́sálásí o ọ̀nà mọ́sálásí rí o ọ́fíìsì wa rí o so èmi náà wá rí èmi máa ń gbatẹ́gùn bíi tí wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan so nígbà tá à ń gbé wá pé àwọn blọ́gà kan ti pọ̀ lórí kíní wọ́n ní sáti arrest Sheikh Daudu Imran rè láàrin àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn àwọn kálukú náà lọ wá bá mi pé ẹja lọ wò lóòótọ́ sí òótọ́ ni àbí ó ti le tó báyìí àwọn èèyàn ń parọ́ Nàìjíríà gan ọlọ́mọ jẹ́ kí irọ́ ba Nàìjíríà jẹ́ o ìjọba Nàìjíríà
ìjọba tá a jọ gbé síbẹ̀ ni ara wa tá a tẹ̀ka Tinubu rè tá a dẹ̀tàn campaign fún àlebẹ́ lọ́hùn kí ìjọba Nàìjíríà ò bàjẹ́ torí tó bá bàjẹ́ gbogbo kálukú ní ó kó bá ń lé rẹ̀ Nàìjíríà security àkísọ̀tà rẹ̀ àsìníjọ́ta rẹ̀ láé àti láì tọ́lá náà ní security ẹ̀mẹ́yẹ nǹkan là lé sí dáàbà tí rí SS àbí ká rí ọlọ́pàá àbí ká rí civil defence àti gbogbo ẹ̀ka Nàìjíríà security so àwọn kankan bẹ tá a lágbára àti ṣe níbi oṣù kan àbọ̀ sí ìsìn odidi mọ́tò kan àbí méjì odidi mọ́tò ńlá kan la mú tí wọ́n kó igbó cocaine oríṣiríṣi ó tó oríṣi mẹ́fà kí lè máa mú kí làwọn burúkú yẹn máa mú kolos la mú lágbára àti tìyàn mọ́lé a lè mú yàn lẹ́ẹ̀dì security ni a dẹ̀ fà lé àwọn mú tó dọ̀yẹ̀ tó tẹ̀lé a tún mú àwọn tuntun mi àfàlẹ́ àwọn DLS lọ́wọ́ àbúkọ́ yẹn ń gbé wọn NDLA àfàlẹ́ wọn lọ ó rí àwọn tó wá fún mi láwọ́ọ̀dù agbé sórí net tó ń bẹ lórí péèjì wa so gbogbo bí ọdún bíi mélòó kan náà sì ṣe táwọn kan jí wáyà nitel àbí kí wọ́n gbókọ̀ wọn wáyà bẹ́ẹ̀ kí ló kọ àwọn tí wọ́n ti pa sẹ́tì nitel àwa ìlà mú wọn àwọn tí ó yẹ kó ìfọ́fù ń bẹ àwọn èèyàn tí wọ́n máa sọ́ọ̀lù nígbà rí pé DSS lọ́ba wa ṣe tí wọ́n fi ṣe é mú ọ̀rẹ́ bàbá lè mú èèyàn a lè tì mọ́lé nígbà wa lè tì mọ́lé àjẹpéjọba ni ọba tì mọ́lé àyẹ̀dà tó bá jẹ́ èrò ọlọ́pàá àbí èrò NDLA àbí èrò tó yẹ pé SS ló lè yanjú ẹ̀ báwo aláṣẹ àjọta SS àyíṣọ́ta SS wọ́n lè bí wá lè re information àbáwọn kan lẹ̀wà ló kọ tí ò sí irú ẹ̀ tó lẹ̀wà ló kọ tí ò sí nísìnyí ó yẹ kó lọ rojọ́ láìpẹ́ ẹ pé àló kọ tí ò sí agbèyìn lọ ilé ẹjọ́ ẹ múra lẹ̀ àwọn àti yín ló kù bẹ́ẹ̀ tó àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀yin aráàlú wa Amiru Tahun the Grand Mufty of Yorubaland Edo and Delta àwa rèé o ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sán àwọn èèyàn gẹ́gẹ́ tí ń dìbò ọ̀kẹ́ orí àwọn èèyàn pé pọ̀ ẹ̀rẹ́yìn tí tó wù yín nù inshallah ká tó lọ́dún kan ẹ̀ ti bọ́ sí inú ẹ̀wọ̀n wọn ẹ̀ tó lọ títọ́ ọlọ́pàá náà àmọ́ àwa monaville ni wá oní ẹni tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé kò sí ibi tí a ti lè jà fẹ́tọ̀ ọmọnìyàn so àwọn kì í ṣe terrorist àti ní jẹ́ terrorist láìláì àmọ́ against terrorist ẹ tún mọ̀ pé anti Boko Haram ni wá anti bandit ni wá anti togri náà ni wá anti àtọ́fẹ́ máa yà àwọn ọmọ wa ní wèrè tí wọ́n fẹ́ máa wé gbó tí wọ́n ń tà fún wọn náà ni wá anti anything tó bá lè destroy country wa so àdẹ̀pọ̀ ju bí tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn lọ. tìrì ṣe gbọ́ àlàyé ẹ̀ tẹ́ bá farabalẹ̀ tí ẹ lísì sí bó ṣe ṣàlàyé dáadáa nínú ọ̀rọ̀ yẹn wọ́n arrest he was arrested yes ṣùgbọ́n ẹ mọ̀ wípé agbára ni ẹbí Nàìjíríà ni president pọ̀ nínú Nàìjíríà ẹyọ kan ni wọ́n make official ìyẹn president Bola Ahmed Tinubu pbat àwọn nìkan ni wọ́n make official pé is the president of Nigeria ṣùgbọ́n president pọ̀ àwọn gangan tí wọ́n ń rúlu Nàìjíríà bí president Sultan of Sokoto bí president Gumi àti many of them ìpè ló wá látọ̀dọ̀ àwọn president Gumi ṣe mọ̀ ipò ọmọ Gumi ọmọ Sultan òun ni Mufty wò ìpè wọn arrest ẹ̀yẹn he was arrested ṣùgbọ́n nígbà tí kọ́ọ̀lù wọlé òun ni wọ́n release ẹ̀ àṣemálu ara àwọn àṣemálu ní ṣe bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn nínú fídíò yẹn ó ní DSS wọ́n lọ́wọ́ sí nǹkan tó ń ṣe ó ní ìjọba gan gbogbo ìjọba ó ní wọ́n mọ̀ sí nǹkan tó ń ṣe kó ń go ahead ó láwọn ọlọ́pàá gan mọ̀ sí nǹkan tó ń ṣe definitely Governor Adeleke of Osun State wọ́n mọ̀ sí nǹkan tó ń ṣe wọ́n dẹ̀ accept ẹ̀ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo iye ìgbà tá ti ń pariwo ipe lecture tí máa yìí máa ń lecture online bí ogun ni bí ìgbà tó fẹ́ dẹ́ ìjà ẹ̀sìn sílẹ̀ ó fẹ́ kọ́mọ ìyá méjì kí wọ́n kọjú ìjà síra wọn kọ́mọ bàbá kí wọ́n máa tàtàtà ara wọn nítorí wọ́n ṣe ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ tàdé ń sọ wípé bí ọkùnrin bó ṣe ń tàbùkù ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ilẹ̀ Yorùbá òun àtolúwo inú wa ò dùn sí ìjọ wo lẹ́rí tí Governor Adeleke dáhùn sí
ibi tọ́rọ̀ wá dé dúró nísìn nílùú tó lọ́ba tó níjòyè tí insecurity tó take over Nàìjíríà mo rò wípé ó yẹ kí gbogbo everybody wá ká wàtàlát àti DSS ní àtọlọ́pàá kan má fojú rénà nǹkan kankan pẹ̀lú gbogbo bí ìwà àtẹ̀mí ṣe pariwo tó ǹjẹ́ ó yẹ ká sì rí àwọn òbí tí wọ́n yọ̀ǹda ọmọ wọn fún ọmọ lásán yìí torí ọmọ lásán ló lóun jẹ́ èmi ò dẹ̀ rọ́ èèyàn tó ń jẹ́ ọmọ lásán ní orúkọ àwọn ìran tèmi káàárọ̀ òjíire ìran káàárọ̀ òjíire òun jẹ́ Imra ìran káàárọ̀ òjíire òun jẹ́ Dáúdù so a ò mọbi tó ti wá tẹ́ ẹ bá wá rí tó múra kankan lórí ọ̀rọ̀ Yorùbá tó ń múra tó ń kọ̀ndẹ́mù èdè tó ń kọ̀ndẹ́mù everything about Yorùbá tó ń gbé Arabic Islamic land tó ń gbé sórí ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló dé tó ṣe jẹ́ pé òun gan lo lórí ọmọ àlè Mufty tó bá níta ní ẹ̀jẹ̀ ọmọ àlè wà lára ẹ̀ you are the number one tó bá ń pe ọmọ àlè from 1 to 1000 you are number one ìwọ ló wà ń bẹ̀ because olórí ọmọ àlè ní ẹ̀ ìran mi tó bá sọ nǹkan fún ìran mi àwọn nǹkan kan wà tó bá sọ fún àwọn ọmọ ìran mi tó máa láyéláyé ànígbà á ṣe kinní yẹn ìgbà tó ti sọ wípé ilẹ̀ Yorùbá òun ṣe irú ilẹ̀ tó láìkì àdá àṣe àgbà láti kọjú ìjà síra wa torí ó fẹ́ sọ wá di jihadisi ká máa para wa torí ẹ̀sìn mùsùlùmí ṣé bá ti sọ fún ẹ láìmọye ọdún kó gbogbo fámílì àtẹrú ẹ ò bá wa tán ò dórúkọ wa àmọ̀yá ẹ rí àmẹ́bí ẹ àmẹ́yẹ tó ṣu ẹ wọ́n kàn gbé ẹ wá láti wá dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá ni a ní kó kẹ́rù ẹ kó pọ̀n sókè rajà ní ilẹ̀ mímọ́ lọ́dọ̀ àwọn nọ́ọ̀tì lọ́dọ̀ president Gumi ọ̀gá ẹ àti president Sultan ọ̀gá ẹ olórí àwọn terrorists nínú Nàìjíríà kẹ́kúkú lọ máa jọ ṣiṣẹ́ bẹ̀ ṣùgbọ́n gọ́vnà Adeleke àti ẹ̀yin ọba tó kù torí àmọ̀ wípé Olúwo mọ̀ sí nǹkan tó ń ṣe àti gbogbo ẹ̀yin ọba tó kù ní Ọ̀ṣun state àti gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àti wá rí gbàngbàngbà wípé a ò ní àgbààgbà kan àwọn àgbà tó wà sí àwọn àgbà olè jẹgúdújẹrá ọ̀lẹ òun ni gbogbo yín ibi tẹ́ bá ti jẹ ní kò wá sí anybody tó ní agbára kankan kò sí àgbà kankan tó kóra wọn jọ tó ní action àbí tí wọ́n ní tí ọ̀rọ̀ wọn kàǹtì mọ́ nílẹ̀ Yorùbá torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé irú Mufty ó yẹ kó bọ́ síta kó wá ṣe fídíò yìí ó yẹ kó wà lẹ́yìn kántà kó káwọ́ sókè kó máa rojọ́ bàbá Tinubu àdẹ ń san gbogbo ọmọ Yorùbá ẹ̀dẹ̀ káwọ́rọ̀ ẹ̀dẹ̀ ń wò bọ̀bọ́ yìí Mufty àtolúwo wọ́n dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ jihadist wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní race terrorist nílẹ̀ Yorùbá àdẹ ń pariwo gbogbo yín dẹ̀ dákẹ́ àwa mọ̀ pé gọ́vnà Adeleke lásìkò tá a wà yìí lẹ́kún ti mú yín lọ́wọ́ o ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí sí wọn bí ìyá èèyàn ẹ̀ lè dá sí lẹ́yìn tẹ́ ń wá eré second term àsápajúdé APC wọ́n ti ṣánlẹ̀kùn pa PDP ẹ ti resign bẹ́ẹ̀ akọ́ọ̀dù tẹ lọ ó ti di 2 faction kan wọ́n kẹ̀yìn sí yín faction kejì àwọn ìwọ̀nba fíù ni wọ́n support èyí tó já sí wípé second term yín bó ṣe ń fi lélẹ̀ eré second term lẹ́ ń sá wọn èèyàn ò ní sáré second term kó wá lóun fẹ́ dá sí irú àwọn ọmọ president Gumi bíi ọmọ láàsán yìí Mufty wo ẹ ti mọ̀ pé máa jẹyan yín níṣu ẹ mọ̀ wípé Sultan of Sokoto àti Gumi àtàwọn tó kù wọ́n mọ̀ọ́mọ̀ plant irú àwọn eléyìí sí ilẹ̀ Yorùbá láti máa gbógun ti ìran ilẹ̀ káàárọ̀ òjìire ni nítorí ẹ̀sìn ṣùgbọ́n mi wá rí ọ̀pọ̀lọpọ̀ bá wí bí ò ṣe àwọn òbí tí wọ́n yìí yọ̀ǹda àwọn ọmọ wọn yọ̀ǹda ọmọ yín kí wọ́n recruit wọn fún scholarship kí wọ́n ṣoríire láyé come become engineering come become doctor come become justice come become accountant àti gbogbo nǹkan tó dá nínú ayé tí wọ́n fi ń yangàn tí àwọn òbí fi ń yangàn tí wọ́n ń ṣe rere lọ́wọ́ àwọn ọmọ Sultan mélòó ni wọn ló recruit sí inú jihadis orí burúkú tó ń ṣe nínú bíi gbogbo wọn kó owó foreign currency náà lọ fi ra western education èyí tí wọ́n kọ̀ tí wọ́n fún àwọn èèyàn wọn ní north òun náà lọ́ọ́ rà fún àwọn ọmọ wọn á become a doctor become something good in life ṣé o lè rọ́mọ wọn nínú irú orí burúkú tí Mufty ìwò kó jọ ń bẹ̀ yẹn ẹ̀yin tí ẹ làwọn ọmọ wọ̀nyí ìṣẹ̀dá yín ó dẹ̀ pọ́n ti gbà bọ́dé ó dẹ̀ pọ́n ti ṣépè fún yín látọ̀run wá wípé ẹ̀ ní jèrè ọmọ ẹ kàn bí àwọn ọmọ wọ̀nyí ni ẹ lọ́mọ láyé because tó bá jẹ́ wípé ẹ fẹ́ jèrè ọmọ ẹ wà lára àwọn abiyamọ ayé ǹjẹ́ ó yẹ kẹ́ jẹ́ kí Mufty ìwò kó máa recruit ọmọ yín pẹ̀lú gbogbo bí ọ̀rọ̀ insecurity terrorist tó ṣe ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà àbẹ́yìn ò mọ̀ wípé tó bá dọjọ́ ọ̀la táwọn ilé ìbá ya àwọn ọmọ tó recruit tó bá ya wèrè tán wọ́n máa ń brainwash wọn ni wọ́n á fa orí wọn wọ́n á ṣe oríṣiríṣi àwọn nọ́mbà wọ́n á pa yín lọ́la wọ́n á pa yín wọ́n á pa gbogbo ìran yín anyway ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ọ̀rọ̀ yẹn lẹ ti gbọ́ yẹn ẹ jáde ọ̀dọ̀ bàbá Aláàfin of Ọ̀yọ́ mo kí yín o kábíyèsí o Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí o kọba kó pẹ́ lórí o ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dọ́kíní o àṣẹ kó lọ kọrin kése wọ́n ní
Alaafin to install Seyi Tinubu as Okanlomo of Yorubaland. The Alaafin of Oyo, Oba Abimbola Akeem Owade, has disclosed plans to confer the title of Okanlomo of Yorubaland on Seyi Tinubu, son of President Bola Ahmed Tinubu. An invitation currently circulating online indicates that the traditional investiture will hold in Oyo town on Sunday 21st, 2025. This comes almost 3 months after the Ooni of Ife, Obadeyeye Ogunwusi, installed Ibadan-based businessman Prince Dr. Sanusi as Okanlomo Oodua Ile-Ife. It's all about competition. O ní láti ṣe anything. Torí tá bá ní pé ká díjú ká wò. Kí ni nǹkan tí Seyi Tinubu gbé ṣe sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire? Gbogbo wa la mọ̀ wípé ọ̀dọ̀ àwọn ọmọ Ìgbò àti North àwọn tí Seyi Tinubu tó kó mọ́ra nìyẹn. Àwọn tí ẹni tẹ́ bá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí Seyi máa tètè lọ tá tètè sáré lọ bẹ̀ tá kó bìtìbìtì millions tá kó lọ fún àwọn yúùtù Ìgbò àti North. Àwọn ní Seyi Tinubu lórílẹ̀ kí ẹ̀ fún. Ẹjọ́ tẹ́ bá ní irọ́ ni mo pa, ẹ bá mi kọ síbi comment section. Àwọn nǹkan tí Seyi ti gbé ṣe ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tó gbé ṣe tí ọmọ Yorùbá benefit ń bẹ, tí ilẹ̀ Yorùbá benefit ń bẹ, bó ṣe ń kulẹ̀ lọ tó ń kulẹ̀ bọ̀ yìí kí kárí bàbá. Kí ni Seyi Tinubu ti dá lára nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó fi di Okanlomo of Yorubaland? So it's all about competition. Ṣé ẹ rántí ìgbà tí wọ́n fi Chief Sanusi kan ní Ìbàdàn tí bàbá Ọọ̀ni tó fi jẹ Okanlomo of Odualand, tí lẹ́tà jáde láti palace Aláàfin wípé wọ́n fún wọn ní 48 hours, ṣé 48 hours àbí 72 hours náà fáwọn náà? Hours náà lógún. Ipe kán lọ return oyè yẹn, ipe wọn ní right láti fi wọn anybody jẹ of Yorubaland. Okay. Ọ̀rọ̀ yẹn di woro sí woro. Nísìnyí Okanlomo of Odualand, òun ni bàbá Ọọ̀ni tó fi Chief Sanusi jẹ nìbàdàn. Bàbá Aláàfin Ọ̀wádé níṣẹ́ ó ti wá fẹ́ jẹ Okanlomo of Yorubaland. A jẹ́ pé Yorubaland ti pín sí méjì. Ẹ kúkú sọ fún wa. Ẹ wò, ẹ jẹ́ kí gbogbo nǹkan tó rùn lẹ́kọ̀ọ́ tán, ẹ̀yin kábíyèsí méjèèjì. Ẹ sọ fún wa ṣé ẹ ti pínlẹ̀ Yorùbá ni, ìkan jẹ́ Odualand, ìkan jẹ́ Yorubaland. Ibo la belong sí, ibo gangan la fẹ́ claim bí tá wà yìí. Torí gbogbo kìíní ti dojúrú báyìí sìn. Ó ti dojúrú bí ẹsẹ̀ tí lọ, ẹ̀yin ọmọ ìran Yorùbá. Gbogbo ẹ̀yin prominent people both home and abroad, ẹ̀dẹ̀ jókòó, ẹ̀dẹ̀ wo Aláàfin Ọ̀wádé lójú lásán, ẹ̀dẹ̀ wo bàbá Ọọ̀ni, àwọn supremacy àárín àwọn méjèèjì. Ó máa ń pín ilẹ̀ Yorùbá lọ, ilẹ̀ Yorùbá máa ń dógbó lọ màrè. Ẹ̀làbọ̀rúbọ̀ ìbọn ṣíṣe ọgbà àtọ́ gbogbo wa. When the world is saying that President Tinubu's government is behind the unrest in Nigeria, a lot of people will be doubting. Èmi fúnra mi gan mo ń doubt ẹ̀. When they say that the APC is the brain behind the total unrest, the evil being perpetrated on us by this Islamic and all these bandits, we will be doubting. But without any shred of doubt, we can now categorically say that President Tinubu's APC party are the people behind the unrest in Nigeria. Because if the president's party, APC, is not behind the deadly attack on Nigerians, how is it possible that Nigeria was able to quell a coup within 2 hours in Benin Republic? Oh, what let it go? US adds Nigeria to travel restriction list. President Donald Trump on Tuesday signed a proclamation further restricting entry to the United States for nationals from countries deemed high risk due to demonstrated persistent and severe deficiencies in screening, vetting, and information sharing that threaten U.S. national security and public safety. Oh, among the 15 additional countries newly subject to partial restriction is Nigeria. Ooh. Giving the reason for adding Nigeria to the list, the U.S. stated radical Islamic terrorist groups such as Boko Haram and the Islamic State operate freely in certain parts of Nigeria, which creates substantial screening and vetting difficulties. Lára kan ṣá, wọ́n ti restrict in Nigeria fún US visa. Ó ti wà nínú list o.
no visa for Nigeria, no entry visa for Nigerians. Hey. Whew, this is serious, oh. Ó ti lẹ́tíkẹ́. Kí ni reason tí President Trump tó fi sílẹ̀ báyìí? Torí terrorists. Because they are practicing terrorism in the northern part of Nigeria. Now the whole Nigeria has to suffer and pay for it. You see our life outside, ẹwà yẹ wà lóde. Ọ̀pọ̀lọpọ̀ ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ tí wọ́n ní very important thing, either business or family or whatsoever, tí wọ́n fẹ́ lọ ṣe ní US, lẹ́kùn ti mú wọn lọ́wọ́ báyìí. Àwọn tí wọ́n practice terrorism ní US ní North ọ̀tọ̀, àwọn tó ń jìyà ẹ̀ ọ̀tọ̀. Ìyà lórí ìyà. Aráàlú náà ni wọ́n pa. Innocent citizen ni àwọn terrorists láti North ni wọ́n pa. The same innocent citizen náà ni wọ́n tún restrict báyìí sí tí wọ́n ti kọrúkọ yín sí list pé kò sí visa fún yín láti wọ US. Abádẹ́wò lọ́ta wíbọ̀ ìlú òyìnbó gan tọ́tẹ̀ ẹ̀kọ́dẹ̀ wá halẹ̀ mọ́ everybody gan. Ìbájẹ́ wípé Nàìjíríà wà òkè bí ò tiẹ̀ wà 100% òkè kó tiẹ̀ wà bí 60-70% òkè. Ṣé rò wípé ọ̀pọ̀lọpọ̀ máa kúrò ní Nàìjíríà ni? And the same Nigeria yẹn, they are not ready to do something to make it easier for people to live with. Kí ló ń ṣẹlẹ̀? President Bola Ahmed Tinubu, this is a shame on our country. This is a shame on Nigeria president. This is a shame on Nigeria as a country. And this is a shame on all Nigeria citizens. Ṣé wọ́n ní ọ̀tọ̀ wọ́n ní àbí wọ́n nìyàn ní ọ̀tọ̀ wọ́n nìyàn tó bá jẹ́ wípé wọ́n build Nigeria tó ṣe wípé àwọn bad leaders, bad eggs ló fúlù Nigeria. Ṣé ló yẹ káwọn America gan kó wá máa people Nigeria? Ṣé ló yẹ kí àwọn Western world kó máa sá eré wá kó fẹ́ wá sí Nigeria? Look at us. Kí ni nǹkan tí Ọlọ́run ò fi jogún fún wa tó yẹ ká fi build Nigeria kó fi wà up to the standard tó yẹ ká fi wà? Kí ni? Nigeria jẹ́ country tí Ọlọ́run bless yàtọ̀ even within láàrin gbogbo Africa tó yẹ pé gbogbo every other part of Africa country kí wọ́n máa wò kó máa yọjú wò báyìí kí Nigeria dàbí America fún every other part of Africa country. But irọ́ wọn ò ní jẹ́ èmi náà mọ̀ ipò ti lẹ́yìn tó bá wo gbogbo bí kẹ̀sì ọ̀rọ̀ wípé President Trump ń bọ̀ Nigeria wọn ò bọ̀ Nigeria láti wá clear àwọn terrorists ní northern part of Nigeria. Wàá rí bó ti lọlẹ̀ láti America lọ́dọ̀ wọn lọ. Mo ti sọ fún yín nínú fídíò mi. Ìgbà tí wọ́n ti láwọn bọ̀ wọ́n fẹ́ wá hold meeting ni mo ti mọ̀ pé kò lè remain the same mọ́. Lè dé Nigeria kẹ́ hold meeting pẹ̀lú àwọn government officials l'Abuja kẹ́ wá tún remain the same. Kò jọ́ kí lẹ fẹ́ fi kún torí tògùtògù ti kúrà tàṣẹ everything òróró anointing everything náà máa fi bá yín sọ̀rọ̀. Mà àwọn eléyìí ni wọ́n yá wèrè gan. Notice pátìgbà tí wọ́n ti wá táwọn officials tó ti wá láwọn wá meeting wọn tó ti wá wojú ilẹ̀ tó ti ṣe gbogbo tension wọ́n bọ̀ wọ́n ṣe kinní kan láti America ó ti lọlẹ̀ tó já sí wípé gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ti sọ fún wọn pé àwọn ò nídìí wọn kó má worry is something tán lè handle by themselves àbí ìbínú ìyẹn àbí òun ló mú President Trump tó kúkú wá hard orúkọ Nàìjíríà sínú visa restrict yẹn ìbínú ìyẹn àbí. Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan ló ń jẹ́ ìyà lára wa Nigeria citizen náà? Kí ló dé gbogbo nǹkan la fi ń jìyà lọ́wọ́ àwọn everybody? Is it a sin to be a Nigeria citizen? Kò sí nǹkan tí orúkọ Nigeria tó fún àwa Nigeria citizen both home and abroad, nothing positive. Shame on all of us. Baba Tinubu, you see? Shame on Nigeria. See, wọ́n restrict wa. Wọ́n fi orúkọ Nigeria sí ara visa kini. God. It's a shame, a very big one for that matter. Àti wípé kí lè pe America gan. Kí ló lè tó gbogbo ìyẹn gan. Kí tiẹ̀ ní gàràgàrà kí ní ìhalẹ̀. Gbogbo wa ìlàdẹ̀ sọ pé kẹ́ máa bọ̀ kẹ́ wá bá wa clear terrorist. Tó bá wá sọ pé kẹ́ máa wà tó ń jẹ́ kẹ́ wá. Ewu wá láfi ewu làbọ̀rọ̀ fi kanra mọ́ gbogbo Nigerians. Anyway, oníkálùkù ti wà lẹ́nu ẹ̀ ní orúkọ tèmi ò yí padà Yeye Darako owó ẹ̀ ni mò ń jẹ́. Ẹ ṣeun o, má gbàgbé láti bá mi like video. Drop your comment. God bless you. Thank you for supporting my program, my video, my brand.
má gbàgbé láti bá mi subscribe, bá mi sọ fún colleagues ẹ, bá mi sọ fún àwọn ọmọ mi, family and friends, bá mi subscribe. Help me share the video. Bye for now.